àìtètè fi afẹ́fẹ́ ni òjá mà lórí oko mọ̀ jójó ẹ̀fúùfù lẹ̀lẹ́ ti wá sọ̀lù sórí oko nìbàdàn ó yá gbóhùn sókè gbóhùn sókè gbóhùn sókè. ajá o ajá ajá o ajá ajá o ajá ajá inú ìwé àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò ajá o ajá ajá o ajá ajá o ajá. Ẹbí wa káwọn gáìsì kò síbi tá a wá wọn dé àárín wọn rárá ẹ rí wọn kẹ. àbúrò mi wà bí tó ti ń jẹ̀rù rámbẹ̀ a gbọ́dọ̀ rí wọn o. sọjí náà kọ́sà ká tún ká ṣe àkáyọ̀ ọgbà báyìí ká ṣe ọgbà báyìí. múra wà gbà báyìí ọgbà báyìí gẹ́gẹ́ bí wà gbà báyìí a lè rí kẹ̀ wọ́n bí dà. àìbọ̀ ọ̀dọ́ olóhùn gbogbo tí wọ́n pápá láti ṣe ìpinnu kò ṣe ìtọ́jú ọlọ́run ọmọ yìí afúntọ́ ni kan gbọ́dọ̀ ṣe o. wo bí èmi mọ́yìn ìbọn ìgbó mẹ́kún òye ojú kan rò ó pàkan jẹ ẹsẹ̀ kan ìró sọnù gbàngbọ́. I trust you ya. iwájú òkun tòkun ní í ṣe ẹ̀yìn òkun tòkun ní í ṣe àbàtà kúnkúnkún lókun là pọ́nmọ ọjà mẹ́ẹ̀ẹ́dínlógún wọ́n sáré pápákọ̀ tẹ́lẹ̀kú wọ́n rìn ní bẹ́bí ọ̀nà yẹlẹ́kù olórí àtúntò gbọ́dọ̀ dòǹgbà kálákó tù ọ́ kọ́rọ̀ àpàṣẹ pẹ̀sẹ̀ fọkàn rẹ balẹ̀. ẹ wo alaye ṣé o kó nǹkan tó ṣe látàárọ̀ ọ̀nà lè ní bóyá ń pariwo lè àgọ́ ti tẹ̀ láti gbàdá yẹn lọ́wọ́ ẹ̀ jọ tó lọ gbogbo ọgbọ́n tó bá mú bá mi tà sí jọ mo trust ẹ gan. fọkàn rẹ balẹ̀. ẹ̀rọ pàápàá láti gbé ilé olúwarò kì í gbọ́dọ̀ kóòtù ọ̀pẹ́sẹ̀. ẹ má jẹ́ n kú o ẹ dákun ẹ ṣàánú mi o ẹ má jẹ́ n kú o arákùnrin mi o. ọmọ kékeré ni ọ̀láyà akẹ́bọ̀jẹ bẹ́ẹ̀ sì lágbàlagbà rẹ̀ kò sílẹ̀ fèrè kìjọ́bì tí n bá ní ọmọ wa ń rà ká ní àná àrògbó ta sí. lẹ́yìn kẹ́ ẹ̀ tètè dá padà níbi tó ti fẹsẹ̀ kọ́ fún lọ́rọ̀ rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ikú ni kì í sànù. má ṣe rẹ̀ kì í tún padà sọ́dọ̀ àwọn bọ́ọ̀sì yẹn àwọn èrè pé ṣó mọ ni àwọn bọ́ọ̀sì yẹn bẹ̀ sí mi ni gbàgbọ́ tí bá tún wá padà síbẹ̀ bí gbé mo tún lọ bẹ̀ wọ́n mo lọ má ṣe yẹn jàre báwo ni ṣe máa yíyà jàre. ọjọ́ tó ti mọ̀ mí ṣé mo pọ̀ rí sọ̀rọ̀ ṣé mo purọ́ rí ìrọ́gbọ́n ta sí o. ẹ wo bàbá èmi ti sọ fún yín láti ilẹ̀ ẹ jẹ́ ká lọ tún àwọn gbá ìṣẹ́ ká lọ tún bẹ́ẹ̀ ṣe ká gún wọn ká rún wọn pọ̀ ká ṣe wọ́n bí ìmú bàbá ìyẹn ogan ní solution gbogbo ilé tá à ń ṣe yìí kò lè rán wa. àwọn ọ̀nà yẹn sọ̀rọ̀ báyìí farabalẹ̀ jàre nígbà tá a bá lọ síbẹ̀ tá a lọ gún wọn pa tá a lọ rún wọn pa àti gbogbo wọn bá kú ṣé kí ló fẹ́ ṣe sóhun sí jẹ́ ká yanjú ẹ̀ lọ́wọ́ tọ̀. ọmọ eke ń sí ọ ògúdá kan rẹ kèrè dá kan tán ó tún lọ ògúdá méjì wo bí ẹ ti dá padà bí bẹ́ẹ̀ kọ́ ọrùn lànà mo rí ọ̀nà. ọlọ́kùnrin dábọ̀ ẹ fi èdè nú ẹ fi èdè kù bẹ́ẹ̀ sì ni ẹ fi èdè gbogbo ara. ẹ̀bẹ̀ kí làwọn ń gbọ́ tó bá jẹ́ wípé ọ̀rẹ́ mi ẹ̀ lájẹsára tó máa fi dífẹ́ǹdì ara ẹ̀ ṣé bí ọmọ burúkú ìṣe máa bẹ́ orí ẹ̀ níṣẹ́ máa bẹ́ dànù ẹ̀wà ń bọ̀ ẹ̀wà ní awo olùgbẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ kí wà. mo fọ ọmọ kíní kan o pé tá o bá báwo àwọn ọmọ ń gbóhùn awo ni mo fi ìfẹ́ bẹ̀ ọ́ mo fi ìmùlẹ̀ bẹ̀ ọ́ dákun. mo awo kò sí nǹkan kan bó ti máa bá kú lọ́wọ́ yìí. kí ló ṣẹlẹ̀ wọ́n ṣà ń bẹ̀yìn náà ni ẹ̀yin náà gba awo aṣáwo ló bẹ̀yìn ẹ̀tì ẹ̀bẹ̀ ẹ̀tì respect àwọn ẹgbẹ́ yín náà. kí ni sí ọgàn à ń torí rẹ gbàgbọ́ ọ̀hún jọ̀sán. wo bọ́ọ̀ bá sọ̀sọ̀kúsọ bọ́ọ̀ bá wíwìkúwì wọ́n nìkan rẹ̀ ó dún ọdún márùn-ún kà wálẹ̀ orí rẹ̀ aburú ni. àbábá lọ̀rọ̀ rẹ dákun awo ẹ dákun mọ́ bínú
ọmọ ekele ni kò láyà kẹ́bọ̀jẹ́ bẹ́ẹ̀ sì lágbàlagbà rẹ̀ kó tún lè fèrè kí tóbi ẹgbẹ́ pé dábọ̀. bí ọba láyà kẹ́bọ̀jẹ́ kò gbọ́dọ̀ gbé kaná fáwọn tí ó jẹ sóhun nìkan ló gbọ́dọ̀ jẹbọ ni. ẹ dákun mi ò mọ̀ mọ́. ẹ̀bẹ̀ náà là ń bẹ̀. ẹ jọ mi ò mọ̀ mọ́ ó mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. àwòyí kan dùn àwòyí kan dùn báwo bàbá wo àwọ̀ àgbọ̀ báwo bàbá wo àwọ̀ àgbà báwo bàbá wo àsì. dákun. dẹ́rẹ́lẹ́ kí n gbẹ̀bẹ̀ kí n jẹ burẹ́. àwọn olùgbẹ̀bẹ̀. ó rí pé báyìí ń sọ̀rọ̀ látàárọ̀ èmi kan fi wọ́n play game ni n kò gbóhùn wọn àwọn ìgbóhùn rẹ̀ bọ́ọ̀lù sì kò lè ṣí ẹ̀ ogun. òṣì. dákun mọ́ bínú awo mo bì ọ́ mo bá wo bì ọ́ mo sá bì ọ́ mo fọ̀nà mi là bì ọ́ dákun mọ́ bínú. àwo bẹ́lẹ́njẹ́ jọ̀ọ́ má bínú ṣé ọmọ agboolé yín àbábúrò rẹ ni jọ̀ọ́ má bínú pé ṣe ni ó ṣá mi ládàá kémi má lajẹ sára rárá ṣé kí n ti kú ṣé ẹ máa péjọ ẹ má bẹ̀ mí nú sáré pé kí n má bínú nú sáré. ẹ má bínú ẹ náà ṣàwọ ẹ bára ṣe ni ojú ẹ ló ti ń yíwò yìí kò lè jẹ gbé àbúrò yín náà lọ àbúrò yín náà lòun náà ẹ kọtẹ gbọkọta wo ẹgbẹ́ yín sọ àbúrò yín náà ṣáà ní ẹ fà mọ́ra ẹ má bínú ó wáyé bẹ́ẹ̀ ni. kó bó ṣe ń ṣe dánú sọ́hun àbúrò tèmi eléyà àjábúrò tèmi àbúrò mi ayàdá sí mi n kò ní tí ká mi yanjú rẹ̀ dànù àbúrò mi tó yẹ pa àbúrò yín ni wọn ti pa. ẹ máa yanjú rẹ̀ kí màá ti di rẹ̀ ṣẹlẹ̀ lè máa bí mi. ẹ má bínú gbà ẹ má bínú ẹ jọ. ẹ rẹ̀ wá o àmọ́ ọwọ́ bàbá mi rò wà lébòdó àti ká wọ mọ́tò ká lágbà ká ìlò òun èyẹ owó mọ́tò bẹ̀rẹ̀ wọn. ó yà kó sí problem ẹ sọ yìí owó mọ́tò a máa fún yín. ó bí ẹ̀ka máa lọ bòdó lẹ́sàn-án owó mọ́tò bòdó ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ni o. ṣé ó máa ká. ó tiẹ̀ máa ká sórí ká bá bọ́lẹ̀ lébòdó a sì máa gbọ́ kàdà kí a máa fi wọ dépòrò 500 náà kàdà. ìyẹn ni mo rò. ọjà ti 500 naira. ẹ má bínú ṣé bódò ẹ kì í ṣe nàìjíríà bí. ní 15,000 wúrà wo ta ìjọkọ̀ ṣe ló ń bá àwọn ilé ìfà máa fún 20,000 kọ́mọlọ́mọ máa fún sẹ́mi náà máa fún 20,000. ọ̀dà fún ọ ó ní òun ò fún yín ní 20,000. irọ́ o 20,000. bẹ́ẹ̀ni. owó ìgbà tí ó máa bọ́ sí gangan. máa fún yín 20,000 sí sí náà kẹyanjú ayé ọmọlọ́mọ kó I understand now. lẹ́ni arábùrò yín ti ya ọwọ́ rẹ̀ ti wálẹ̀. ìṣẹ́ sí ìwádìí ìdílé wa ìjẹ́ pé fún ara òòṣà yẹn kí a bá rí ọmọ ìdílé yìí aburú fẹ́ ṣe fún ara òòṣà yẹn kúrò máa takú ọ̀tá wa láì jẹ́ pàtẹ mọ̀ rárá òòṣà yìí sì burú jù ní ìdílé wa. òòṣà ìburú jù. ayífọ́dún èso òòṣà kan nídìílé wa èyí àtàkì àbíkó ti pè àtàkì èso òrìṣà ni. èso òòṣà ní àtàkì. ká kó rí bẹ́ẹ̀ àwọn òòṣà ìsáà ní ìdíwà yẹn pé èèyàn ń bọ̀ déédéé pẹ́pẹ́ bóyá torí wọ́n ń bọ̀ wọ́n wọn ra àbúrò ẹ̀ ṣe wà lórí wa àwọn òòṣà ìsáà ń bọ̀ nílé wa. ìjàkẹ̀yà ń bọ̀ ọlọ́àpọ̀ òjìdàn sílé wa bórí gbogbo òòṣà yúwẹ̀ ọmọ yẹn ti parun tipẹ́tipẹ́ èso òòṣàkọ̀yìn pé iye òòṣàkúnlẹ̀ bọ̀kàn lè sì dẹ̀ ráyé bá tọ́ bẹ́po má tọ́ bọ̀yọ̀ ayé ti lajú jù yẹn lọ gbogbo àwọn òòṣà ìyóṣì kéré tóun gbẹ́kẹ̀lé sọ́nù táwọn gbogbo yẹn ti parun tipẹ́tipẹ́ èso òòṣàkọ̀mọ́. káwa kí wàá lè fà á kí lè bì èèyàn sì máa yàdá sí èèyàn báyìí kí kò dẹ̀ ní wálẹ̀ láti pé èèyàn ṣoògùn láti pé bí èèyàn nágbèrò láti pé èèyàn ní àgbẹ̀ta kí wàá lè bọ́dá kínní àfi kí n fi tó yín létí o nǹkan kan ṣẹlẹ̀ lígboro ni o. kí ṣẹlẹ̀. ṣe ní àdúgbò wa wọn kàn bá wa fa wàhálà bí mi ṣe ń bẹ́ nìkan jàmbá yìí bí mo ṣe fa paná yọ rẹ kóró kó ń bùjó mi. ṣókò dòde. nǹkan tẹ́ ẹ̀ mọ̀ wọ́n ti kọ́ papọ̀ sí kó ń bùjó mi báyìí ṣé ọwọ́ ha kómi ọwọ́ rẹ̀ ha èyí wà lẹ́ẹ̀dì sí. èyí wà lẹ́ẹ̀. àti wàá fi oríṣiríṣi ẹnu wọn ti fẹnu yọ ẹnu sọ́bẹ̀ pé àwa ní ó ti wá ń fẹ́ di òbí sí mi lọ́rùn kátẹ̀dẹ̀ fún ní ẹ̀rọ àwọn ọmọ àlọ́ gbogbo ìjọ àgbà n kò mọ bí wọ́n ti ń ṣoògùn kan sí n kò ṣoògùn sára n kò ṣe kínní kan ẹgbẹ́ ó ti wá dóògùn alágbèrè ìrìn àbí wàá bá gbé òṣàkọ́wà ní ìdílé wa ìmọ̀ àtàkì wọn ọ̀tá wa. mo bí ọ̀rọ̀ rẹ ṣe èyí nílé báyìí wa ṣé o fẹ́ gbọ́ ó ṣeé ṣe kágbára kan ti wà lára rẹ kó má mọ̀ tipẹ́tipẹ́. agbára ọlọ́run. ọlọ́run kì í ṣe onídọ́hùn.
ìrọ̀ kátẹ́pọ̀ ọlọ́run kì í ṣe odídán léètọ́ àmọ́ yẹn pé kọ́ ló máa fẹ́ ṣe fún yàn ọlọ́run ṣe ń Barrister líle ń jó kí Barrister gbọ́fẹ́ kí ló á ní mi. Barrister yìí sí Kùránì rẹ kò jóná Kùránì ìwé mímọ́ òun rẹ kò jóná sórí mo ń gbé èyí ìwọ náà ṣàkíyèsí kó ronú jinlẹ̀ kó ronú rẹ kó pààrọ̀ àtọ̀dọ̀fin inú rẹ kó wò pé bí sí mo kù sí kí mo tójú bọ̀ kí lè bí kí lè fà kọ́ mi èèyàn gbádà sókè kọ́wọ́ rẹ̀ dẹ̀ gan ìwọ rẹ̀ kó ronú sí èyí ṣe èdè òṣàkànlì bíi èèyàn lè máa lágbára kó máa mọ̀ ọ́. ká máa wá ṣe báyìí lẹ́sìn ẹ mọ́ mú ro bọ́dá yẹ kí ni bẹ́ẹ̀ ni tẹ̀lé mi lè gbòòrò kálá àyànjú gbòòrò ilé yìí o. ọlọ́run kò jẹ́ ẹ máa dá mi dá. rí. adérelé ẹ̀mí ló mọ̀ pé ọ́ láti gbà mo ti gbọ́njú ìgbàgbọ́ là ń ṣe n ò ṣòṣà n ò ṣẹbọ n ò ṣiṣẹ́ tutù kódà ló ṣàkúnlẹ̀ bọ́ o elédùn àlàǹké pè oníṣìǹgbà wa lólùgbàlà wa o ọwọ́ mi rè funfun nẹ́nẹ́ o dérelé. ìyá àgbà ṣé gbogbo àṣàmùtẹ́ wa ń pa fún mi látòrọ̀ ni pé àlọ́ ọ̀sà kankan ti ń dáàbò bò wá nínú ìdílé wa. ọwọ́ mi rè funfun nẹ́nẹ́ o ẹ̀yin lẹ mọ bí tẹ́ ẹ kojú bọ̀ ẹ̀yin lẹ sì mọ bí ẹjọ́ dé tẹ́ ẹ ti lọ rí ohun èlò tó fi di pọ́wọ́ ọmọ ọlọ́mọ gan kò wálẹ̀ mọ́ tó èmi rèé o. àmọ́ ìyá àgbà ṣé ẹ rí tọ́rọ̀ mi bá yé yín dáadáa wọn ò fẹ́ kẹ́ ẹ fi nǹkan kan bọ̀ fún mi ṣé ẹ mọ̀ pé n ti ṣáájú wa dáyé tipẹ́ gbogbo tí sì ń bẹ́ ń kọ̀rọ̀kọ̀rọ̀ ìdílé ẹnìkan kan ń lẹ́mọ̀ àgbà ọ̀pẹ̀ lórílẹ̀ ṣé ẹ rí ìyá àgbà ẹ mọ̀ fi nǹkan kan bọ̀ mí lójú ẹ mọ̀ fi nǹkan ṣe dúdú fún mi bí ẹ ti ń wò mí ṣé ẹ rí tó bá jẹ́ wípé nǹkan kan ń bẹ tí ń dáàbò wá ní ìdílé wa tẹ́ ẹ wá fọgbọ́n bò fún mi wọ́n sọ fún mi wọ́n ṣe dáadáa tó bá jẹ́ wípé tútù lọ fẹ́ gbà gbogbo nǹkan ètùtù pátá wọ́n san. dérelé má pàbí fún mi ládùú bí àrán tí ò ń ṣe pé ẹ ti tójú bọ bí tí ò yẹ tójú bọ ẹ ti gbẹ̀ṣọ́ lò ló àdọ̀ràn sí yín lọ́rùn kó o tètè sọnù o. ìyá àgbà ṣé ẹ̀sọ́ lè fa kéèyàn gbọ́wọ́ sókè kọ́ mọ́ gbọ́ wálẹ̀ ni. ń bọ̀ wá ìgbà mo wà méjèèjì tí mo sì dúró dáadáa rekete ọmọ kan náà lọ́dún náà lọ níbi ojú kòkòrò ọlọ́rẹ̀ mọ́ òkà òkè bọ̀wọ́ òkà láṣọ lókè nígbà òfin lù yàn báyìí òkú lẹ́lẹ́jà ta. ìyá wa ohun tẹ́ ń sọ ni wípé ẹ̀sọ́ tá a mọ́ ń lò yìí náà ó léwu. ó léwu bí ò bá sì nídìí obìnrin ò ń jẹ́ kú mu. ẹ má bínú torí Ọlọ́run. ẹ rọra oje ẹ rọra oje iye olóúnjẹ. adé o adé o àwa ti dé o àti dé o àwa dáńtẹ́ ta fún wa padà o. ṣé ẹ rí nǹkan wà mẹ́rin wípé ṣé ẹ rí nǹkan burúkú tí ń bẹ ní òkà yìí ẹ kàn yọ lágá kásìmọ́ bá ti a lọ ọba tán o. ṣé wọn mọ̀ yín rí ń bo mo ti mọ̀ yín kí lọ́kàn mi pẹ̀lú òrùka bọ̀dá alákọ̀wé ṣe bẹ́ẹ̀ wọn pọ́n jẹ mò ń tà mí. tó yẹ kẹ́yìn ta òrùka fún wa nígbà tẹ́lẹ̀ pé iṣẹ́ ìbílẹ̀ òrùka wọn máa ṣe ẹ̀fẹ̀ dáhùn sí wa lọ́rùn gbogbo òrùka tẹ̀sán fún wa nísìnyí ó ti di wa lọ sí wa lọ́rùn ẹ̀dẹ̀ mo kẹta ẹ̀tọ́ ká fún wa ẹ̀ ká máa lọ ṣiṣẹ́ káàkiri àní ìgboro. báwo lòrùka ṣe máa dénú oúnjẹ ẹ wá gbà mí. òótọ́ ni mo ti rántí ojú yín ẹ̀hẹ́ kí wàá mo lè ṣe fún yín. ọ̀dà sẹ́ẹ̀rí ọ̀ka bú tẹ̀tà fún wa nǹkan bú ti ń bẹnu ẹ̀ ẹ̀yọ́ lágá báyìí kásìmọ̀ bá ti a lọ ọba tán. ẹ dẹ̀ máa tẹ̀lé wa tó ti yé yín tẹ́ bá ti tẹ̀lé wa ọmọ ọlọ́mọ tí a fi òrùka gbá tó wá ń sọ ẹ máa tẹ̀lé wa ẹ máa lọ ṣe òrùka padà sí ọ̀dọ̀ ẹ máa gbòrùka àwọn wáìtì wá ń sọ ẹ máa gbà padà sọ́dọ̀ yín tọ̀dọ̀ yín náà máa ń sọ. ọ̀tọ̀. Ọlọ́run mà ní jẹ́ kí n rógun àdúrú máa burú o ṣẹ̀ṣẹ̀ ni pé dúró síbí bẹ́ẹ̀ fẹ́ ra nǹkan mọ́lá mọ́dún rẹ̀ ṣe nǹkan lọ́wọ́ mo dẹ̀ ní kí n bá ta ọjà ṣé yẹn ni mo fi dáràn yín báyìí. ok ẹ fẹ́ dà sí rọ́ọ̀fù àbí ok kò sí wàhálà ẹ má wọrí ṣe bẹ́ẹ̀ sọ pé abiyamọ lẹ́yìn sábìamọ lẹ́yìn sẹ́yìn mú òkà tẹ̀ka fún àwa tá a lọ fi gbọ́ ọmọ ọlọ́mọ ṣé tó gbọ́ ọmọ tiyín iná fi òkà gbá sẹ́yìn máa gbà tó gbé ara lé yín iná fi òkà gbá sẹ́yìn máa gbà tó gbé mọ̀lẹ́bí yín iná fi òkà gbá sẹ́yìn máa gbà bẹ́ẹ̀ ni àti gbé rẹ́lẹ́tìfù yín iná fi òkà gbá ṣé ẹ̀yin máa ṣe bí abiyamọ ẹ wá mú òkà tí ò dá ẹ lọ fi gbá wa ẹ tẹ̀tẹ̀ lè wa kí a lọ gbọ́ òkà burúkú tẹ̀ fún wa kẹ́ gbà padà sára tiyín. bẹ́ẹ̀ni ẹ wá lágbà. ẹ gbé gbogbo ẹ̀rọ dáadáa yín sọ̀hún. gentleman ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀.
because kò yé mi ẹ̀kọ́ jọ ń pariwo kí ló ṣẹlẹ̀. ẹ ṣe jàre Mr. Government. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé bíi ẹ ti máa wá ń jẹun lójoojúmọ́ tẹ bá ń lọ ibi iṣẹ́ ayé yẹn á dáa o àdédé làwọn Sàámú àti Ajígbédà iná kóra wọn dé lọ́jọ́ náà lọ́hùn wọn láwọn fẹ́ rorùka Malamaudu dẹ̀ ṣe nǹkan lọ́wọ́ mo bá dẹ̀ pé àjọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa náà ní jẹ́ kí n bá ta òòka fún wọn ó tán o ọrẹ tí mo ṣe nìyẹn o tí gbogbo tó wá kóra wọn dé nísìnyí o tó ní pé èmi fi kọ́ sínú òrùka o ọlọ́màjẹ aṣọre ṣe o. ẹ jọ òǹkà yóò kí n ṣe tọ̀dọ̀ tí ìgbà tí ó jẹ́ pé nǹkan lẹ́ ń ta òǹkà ẹ ṣe júwe ọ̀dọ̀ Malamaudu fún wọn kọ́ lọ́ba. fine ẹ gbé gbogbo ẹnu yín súnmọ́ bí ṣe bẹ́ẹ̀ mọ́ Sábó ó yá kẹ́ wá gbéra báyìí kẹ́ lọ sí Sábó tẹ́ bá ti dé Sábó kẹ́ lẹ́ ń béèrè Malamaudu tó ń ta aago kẹ́ kóra nínú yín lọ Sàámú àti Ajígbédà. ṣe bí ọ̀nà ìgbà yóò já sí Sábó. àbí mi. kò sí wàhálà ẹ ká débẹ̀ ká dé Sábó ká má rí ẹ máa mọ. ẹ sà ṣé bẹ́ẹ̀ gbọ́ ohun tí wọ́n wí. etí kò dùn wá. fine. ṣé mo rò pé ọ̀hìn fún yín ló ń jàbí. òun ló ń yọ yín lẹ́nu káwa dé Sábó ká má rí Malamaudu tẹ́rù pé bóyá ní gbówó padà ibùsùn Sábó lẹ ti máa gba búrẹ́dì wo ibùsùn Sábó lẹ ti máa gba búrẹ́dì yín. ó wà Malamaudu orí yẹn á pé. ṣé orí yín pẹ́ báyìí ṣé àmọ́ kọ́tà ìṣe. Allahu Akbar. Allahu Akbar. Ajiya. Malamaudu rè. Ajiya. Allahu Akbar. Iki. Láfíà. Ajiya. Ajiya. Àwọn bí kọ́tọ́mà bí ó wá bí káfẹ́ ra kọ́ bí kọ́tọ́mà tó wá. Yóò fẹ́ ra nǹkan tá a jọ sọ̀rọ̀ báyìí. Ẹ jókòó, wá tó dé. Ajiya! Ajiya Mesika. Abishi. Lafiya. Lafiya. Nawa ne? How much, hello? Wallah original. Original. 2,500. 2,500. 5. Wallah original. Kada o. Tó bá jẹ́ aago àbókí aago dáadáa ló máa ń tà ọ́ ẹ bá ara jà. Yawa! Original. Dubai. Duka. Ide ya Ibrahim. Dubai. Ide ya. Sure. Yeah. No, I will give it. Now original. Original. Plenty. Pick. Kí ló wà níbí? See our light Allah original. Duka original. Allah. Duka original. Go. Duka. Aja. Duka original. Aja. Aja. Lásìpá bá mi gbé ẹni kírun àtàgé wá fún máa. Ó dáa. Yàgbà! Yàhá! Lọ́kùnrin kẹ́ padà. Àbókí. Wàdà ìdè. Wàdà ìdè. Wọ́tà dé. Madam, èló ni ríngele? 500 ló tà yẹn o. Mo láìkì eléwà òkè. Ẹ̀rọ ṣé o. Ilé ìjàmbá ilé ìlọ́ba ni mo fẹ́ jẹ́ fi síbí. Mo bá dípò àbúrò ẹ̀. Are you ready? You ready? Ajẹ́sí. Ẹlẹ́yàwá ṣé wà ṣé mọ́là ẹ̀ ó ti wá bí. Àbókí ti dé. Ẹ bá wa pè kó. Ṣebí Yorùbá nìyí
ṣé bẹ́ẹ̀ tí mo pé tàbùkí báńkì irun kò lè dìde lórí irun tẹ́ bá fẹ́ rà ní kẹ́ ẹ sọ ọmọ iye tó ń tà. ata máa ń sọ pẹ̀lú arábìnrin nìyẹn ọjà tó torí kiri wà á filẹ̀ olóhùn lọ kírun yíwùn kó jọ Yorùbá wa wá gbọ́ búrẹ́dì 18 naira. iṣẹ́ Yorùbá nìyẹn. ẹ dúró ọmọ iye tó ń tà. kí ẹ mọ yán ń tà. kí lélẹ̀. ìyẹn 2000 naira ni. Kí ló ṣẹlẹ̀ kíde ìṣì máa funfun. èrè lélẹ̀. 1000. ilé 2000. 2000 ló kà ẹ dára. mi kọ́ máa bá mi mọ́. ṣé ti ṣe tán tẹ fẹ́ rà kẹ́ tó wọ̀wọ́ o. dúró. àbí bí pọ́ bí mú ẹ. How are you? Wáì, jẹ́ kí wọ́n fi lọ́wọ́. Wáì. Ó ṣe rẹ́gí. Wàláì wọ́n dáràn. Owó ráì, owó ráì. Èmi fẹ́ràn ilé. Jẹ́ kí mi fi rí. Èmi ò nílò nísìnyí. Ó dáa bàjẹ́. Wọ́n kú. ọ̀ntọ́sí ni bí àṣà kà mọ́. Làtífá bá ń tọ́jú owó èdè Malam. Ìnàrò yá. Yíyà. Kẹ́ni àtúnwáwò ìjọ mi. Ọjà máa jíṣẹ́ yín. Ní kẹ́ wá jẹun ẹ gbọ́ mi lẹ́ẹ̀kan ni. Mo pè yín mo ní kẹ́ wá jẹun. Ara wọn ò balẹ̀. Irọ́ inú wọn dáa ni. Kéèyàn tó lè bá wọn jẹun inú ẹ̀ dáa ni. Wọ́n jẹ́ ni tí inú ẹ̀ dáa ni. Ọbẹ̀ yìí náà dúró kọjá kéèyàn máa jẹ. Ẹ ṣé. Yà wá. Ájíá. Ájíá. I know they play. Yeah, I know they play. Ọlọ́run wá dá. Adida. Ó ti rà. Kakudi. Làtífá bá a mọ́wọ́ Malam. What's your bike? What's your bike? Hajiya. What's your bike? Ṣé kò sí? Ìyá kuri, ìyá kuri. Adeko. Báyìí. Báyìí náà gbà. Báyìí. Wọ́n gbà. Àbí báyìí. Wọ́n ṣe gbà á nìyẹn. Eléyìí kò sí wàhálà. Bọ́bọ̀. Hajiya. Àgòsí. Okay. Ó dáa. Hajiya. Àgòsí kò tajà Abebi. Àǹkúrí. Yá àǹkúrí. Àdìkọ́. Ẹlẹ́kọ̀ọ́ àdìkọ́. Ní wíwá ìfásíyà. Àfásíyà. Àdìkọ́. Yá àǹkúrí. Àdìkọ́. Aláwọ̀ pàkó bíra. Okay. Aji wá duka. Aji wá duka dunia. Allahu Akbar. Bini ni alake. Ẹ̀mí nínú. Inú wa tẹ kọ́kọ́ dùn pé ẹ̀yin lè nínú ká. Àmùtórí jọ mi kì í ṣe àròkà. Òrùka náà ń pè ẹ̀yin náà ti pẹ́ ń sábò yẹn kí àwọn ẹni ti máa change. Ìyá wà. Ó ti ṣe wá ń jàǹbá gan-an. Àrùkà yìí. Rúkà kánò. Àrùkà yìí. A ti tọ́ aṣọ́ra Yorùbá. Yorùbá pé aṣọ́ra ni àrùkà yìí. Aṣọ́ra ni Yorùbá. Àrùkà yìí. Nítorí àwọn ọmọ dúkà ọmọ ọ̀tá. Dúkà wòlíbíìsà. Tí wọ́n bá fi sọ́rọ̀ báyìí, tí wòlíbíìsà ló bá gbé àdá. Ló gbọ́dọ̀. Kò lè gbé rẹ̀. Kò lè wálẹ̀. Àdúgbò àtọ́kẹ̀ báyìí. Ó ti dúró níbẹ̀. Láti ìjẹta ó ní fata ẹ̀ ti dúró níbẹ̀ tí kò wálẹ̀. Ó dúró níbẹ̀ kò wálẹ̀. Kò gbẹ́lẹ̀. Allahu Akbar kabira. Kò gbẹ́lẹ̀. A fẹ́ kó wálẹ̀. A fẹ́ kẹ́ fún wa ní ẹ̀rọ. Àárọ̀. Èrí àròkọ ẹja náà ń pè ní àrọ̀ ẹ̀rọ. Ẹ̀rọ. Àbọ̀kí. Ó wà lóko. Lóṣogì. Kọ́mọ.
kò lè dúró lóde. àrùkà yìí ọmọlẹ́ àbáàlú ọ̀rùkà yìí àpìsọ́wọ́ àgbà àwálẹ̀ kò ní dúró lóde àwálẹ̀. ẹ ṣeun abáàdàpadà o. àdàpadà dèrèlé owó dé. Ògúndú gbé mi jẹ́ kí ìráyé gbé. Òrìṣà gbé mi jẹ́ kí ìrígbà mi lò. Ògúndú gbé mi jẹ́ kí ìráyé gbé. Ògúndú gbé mi jẹ́ kí ìráyé gbé. Òrìṣà gbé mi jẹ́ kí ìrígbà mi lò. ojú báyìí ètùtù máa ṣe owó ni ẹni pẹ̀kẹ́jì owó ni ẹ lọ́wọ́. Òrìṣà gbé mi jẹ́ kí ìrígbà mi lò. FPC owó yẹn máa ń pọ̀ nínú ọ̀dọ̀ FPDS. Òdòdó olúgbọ́dọ̀ kí ni wọ́n ti gbọ́dọ̀ yá. ẹ máa kó sápò FPDS sí. Oyè gbèrègbèrè jákọ́. Ìgbéyè gbèrègbèrè jádọ̀. Òdòdó olúgbọ́dọ̀ kí ni wọ́n ti gbọ́dọ̀ yá. Mo bójú bàtà lẹ́sẹ̀ odò. Mo bójú owó lára gbádùgbò mi. Tìrìtìrì làpá bá jí jẹ́. Ògúndú gbé mi jẹ́ kí ìráyé gbé. Òrìṣà gbé mi jẹ́ kí ìrígbà mi lò. ṣàwó. ogun yìí kan dúró ṣọ̀gbọ́n yìí kan dúró ṣọ̀pọ̀nà yìí kan dúró àwọn ilẹ̀ yìí kan dúró. àwọn yìí kan dúró. Irúnmọlẹ̀ ọkọ̀ ayé o. Ewé kébé má jẹ́ ń gbàgbé ọ̀pọ̀n àkàrà má jẹ́ ń kakọ́ kù. Mo mọ̀ ọ́ gún, mo mọ̀ ọ́ tẹ́. Mo gbọ́kọ́ lọ́wọ́ adíroko, mo gbàjèrè lọ́wọ́ sẹ́dò. Mo gbàǹgàdà lọ́wọ́ ẹni bẹ́ẹ̀gì lóko. Ayíkọ́ńdú ò sí nílé ọmọ ẹdìyẹ dàgbà. Báwa nílé má ti fi ìyẹ́ ìjata. Wọ́n torí mi ò sí nílé. Wọ́n fẹ́ fáyán mi kéré. Wọ́n torí mi ò sí lọ́jà. Wọ́n fẹ́ pàṣọ mi dà. Ìyá ọlọ́jà ẹ ṣe tèmi ní rere. Ẹ má pàṣọ mi dà. Ẹ má pàṣọ mi dà. Ojú abẹ́rẹ́ kò gbọ́dọ̀ tí o. Ẹ̀yin tẹ́ ẹ láyé, ẹ̀yin tẹ́ ẹ lọ́jà. Ẹ má pàṣọ mi dà. Mo kí ọ kú oríire. Àwọn alágbèékọ́ ayé. Àwọn àna tó ń jẹ́ alágbèéwálé ọ̀run. Ó yá ẹ lọ gbégbá wa. Ìgbà yóò ìgbà ìwòsàn òrùka ìṣẹ́gun. Ayé o. Ìrọ̀rùn dé. Ẹ̀yin tẹ́ ẹ láyé o. Alágbèéwálé ayé o. Ẹ̀rọ pẹpẹ. Ó yá ẹ̀rọ pẹpẹ. kí ni yóò ṣiṣẹ́. sùúrù fún wọn wọn ṣe bẹ̀rẹ̀ ni. Mo kí àwọn tó ní ọkọ oríire. Ẹlẹ́ǹkíní nù. Ó wá pẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ó yá o. Ẹ̀yin alágbèéwálé ọ̀run o. Ó yá ẹ̀rọ pẹpẹ. Mo kí ọkọ oríire o. Ìrọ̀rùn dé. Àlàáfíà dé. Ká tó ṣẹlẹ̀ kẹta. A wọnú ilé. Àwọn onílẹ̀. Àwọn ọ̀run mọ́lẹ̀. A lọ bá wọn ṣèpàdé. Òdodo. Ká wà ṣẹlẹ̀ kẹta. pẹpẹ ẹ wá lóyún yóò bá fẹ́ dùn níbi tá a wà ṣiṣẹ́ ọ̀rẹ́ báyìí ọ̀rẹ́ sábàpá ọmọ ayé gbà ọ̀dà lọ Ó yá àwọn tó nílẹ̀ ó yá máa wọlé lọ àwọn tó nílẹ̀ wọn lálọ́ bá ṣe pé ẹ láyé o ẹ̀yin onílẹ̀ o ẹ̀yin oníwọ̀sán ayé o ṣe rí bọ́ ìwọlé yẹn gbogbo àtú gbogbo ẹ ló máa tù báwò ẹ farabalẹ̀ ẹ kọ́ ni kí gbogbo ẹ lè máa dùn. Òrìṣà gbé mi jẹ́ kí ìrígbà mi lò. Ògúndú gbé mi jẹ́ kí ìráyé gbé. Ògúndú gbé mi jẹ́ kí ìráyé gbé. Òrìṣà gbé mi jẹ́ kí ìrígbà mi lò. Ògúndú gbé mi jẹ́ kí ìráyé gbé.
àkọ́bọ̀ àfọ̀ àṣùn ṣọ́njà tó ṣáàbì. a kò yàtọ̀ o. tó bá yé ara ẹ dé ṣé mi ò máa sọ fún ìwọ ọmọ yìí kó máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ káàkiri orí wa ń dájẹ́ ìrora báyìí. kò yàtọ̀ ara ni mí. kò yàtọ̀ bẹ́ẹ̀. Wàgúrú gbẹ̀mí dákìrì láyédè. Oyindàgbé mi dákìrì kàwé. Wàgúrú gbẹ̀mí dákìrì. Ee ṣàlàyé sí. Ẹ̀yàn tó wọlé. Agbọ́dọ̀ wọlé. Eyín mo pè lẹ́sẹ̀ wà pé èèyàn kan kì í gbájú òkú. Bàbá wọlé báwọn. Èmi ní òkú náà. Orí ara ẹ̀ wọ́n fẹ́ jọ àrùn ìbẹ̀bẹ̀ ẹ̀ ká èsì rẹ̀ jù. Ọgbà ní táìmù ti jẹ kí ló ṣẹlẹ̀ wà ẹ lọ́kàn ọ̀la ìlú ìlú ẹ̀kọ́ mọ̀ wọ́n yìí gbọ́dọ̀ ìkú wa lọ́rùn wá mi kọ́ ọ lójú dàrí kí ló ń tàn ọ́ gáìsì náà. Kálá làwọn ẹni tí a ọjọ́ mi ìpele wọn gbé wa ní ká. Adúrú owó tí mo ná yẹn. Ọjọ́ mi. Àbí kílẹ̀ mi ìyẹn fẹ́ sọ fún mi pé àwọn lè mú sí ní tó sàmà ni wọn. Ọgbọ̀gbọ̀ wọn kọ́ àní wọ́n ti lọ gbọ̀gbọ̀. Ó ṣàkẹ́ eléyìí kẹ́. Kẹ́ẹ̀kì. Bàbá ìkíníkíní yìí. Orí tí o bá yé ara ẹ̀ bí pàfúlọ́ àti kí ló ń korúkọ ẹ̀ òun ló sún ẹ sí gbogbo wàhálà yìí o. tí n bá ń sọ fún òní gbọ́ pàfúlọ́ àbí kí náà ti ń korúkọ ẹ̀ ṣé orí tó sáyé àbúrò mi dà kí ló fẹ́ ṣe sí ìtọ́wà ńlẹ̀ ńsìn. ẹ̀gbọ́n ẹni sùn. gbígbẹ́nu ara ẹ̀ sọ̀hún irú kọ̀ọ̀kan. Ṣàlàyé fún gbogbo eléyìí tó ń pariwo sílẹ̀ ṣé wọ́n sọ ayé àbúrò ẹ̀dá ariwo ló ń pa àwọn àlọ́dọ̀ mọ́lá sí o yẹ ká mọ nǹkan tí yẹn fẹ́ ṣe jẹ́ ká mọ nǹkan tó máa ṣẹlẹ̀ jáde ká mọ̀ tó bá máa wọ́ọ̀kì sí wa ní wọ́ọ̀kì ayé tèmọ̀ àwọn ọ̀la màá ló kú fábúrò ẹ̀ kí ló ń sọ báyìí. Málà eléyìí kí lélẹ́yìn fẹ́ ṣe sí ìtọ́wà ńlẹ̀ ńsìn Málà olóorun yìí ló máa wo gbogbo ọwọ́ ìsàn tá a ti náwó tá a ti nára lórí ẹ̀. Málà jọ kí ló máa ṣẹlẹ̀ yẹn ló kẹ́ káyé tèmọ̀ jáde. Inshallah awalẹ̀ Inshallah awalẹ̀. Abebi mọ́wọ́ lọ́wọ́. Ọlọ́gbọ́n kò bí ìrà. Alẹ́ ti balẹ̀. Apẹ̀ wà ní sílẹ̀. Ó wálẹ̀. Ọlọ́gbọ́n kò bí ìrà. Apẹ̀ wá sílẹ̀. O ṣe gbọ́n mọ́ra. Mo dúpẹ́ gbọ́. Ìwọ máa rí. Àwọn tó ṣe lè wọ́n tún máa gbà. Àwọn máa gbọ́ gbòòrò. Ó yá já máa lọ. Wá bíjà rẹ̀ kọ́ máa lọ olùkọ́ pariwo. Sọ àwọn apábúrò ẹ̀ náà tán sí kọ́ máa lọ ló next ṣé àní fún mọ́ra lówó ni. Jọ ìlú ló máa gbàjà rẹ̀. Àbí ń ṣí bàbù. Àwo bàbù. Àṣefọ́lọ́ ni. Ẹ máa gbé lọ. Lọ́fẹ̀ẹ́ ẹ máa gbé lọ. Tàti náà ìmọ̀ iye owó lé lórí tẹ́lẹ̀. Àmọ́ ẹ wá kàdá ẹsẹ̀ jẹ́ kàdá o. Mo ti gbọ́ Málà ìwọ fìyẹn lẹ̀sẹ̀ àní fìyẹn lẹ̀ fi gbẹ́lẹ̀ bá gbé pọ̀ àwọn làwa ní sáìdì yẹn sáìdì tí ẹnu wọn ti ṣe yẹn ọmọ ògbóró làwa ìyàwó gbọdọ̀ jáwá gbé ibi tó bá ti nà wá ilẹ̀ máa lanu máa rojọ́ ẹ̀yẹ ká lọ máa rọ. Ìyá lọ dìde má jẹ́ ń rí ẹ lẹ́yìn ìwé yẹn mọ́ bóyá bàbá alàgbà ẹ ti mú alàkéèmù kàdákàdá tí mo tún rí ẹ lẹ́yìn àbúrò mi èmi máa pa ẹ́ fúnra ara mi. Kàdákàdá o. Máa rí jàre Mọ́lá máa rí wọ́n ló máa gbélé gbọ́. Ọ̀nì wàrà kàdé ó fẹ́ lọ rí fojú rẹ̀ kò dé o yan bí lónú dé ọmọ ẹranko àgbọn àti ọmọ yìí ọkà. Tíṣù ẹni bàtà
ṣe ló yẹ ká dáwọ́ bò. ara ń yẹni wọn kì í ṣáàkú bẹ́ẹ̀ wọn kì í fẹ́ jẹ̀yàn bọ̀rọ̀ nínú sinimá fẹ́fẹ́ jáwọ́ yà láti Mukaila lókè òkun tó kọ ogún obì tó lógójì èbè. ó wà bí òní parọ́ fún ẹ o. ojú tẹ̀rọ ogún tó kù. àbẹ́mi àti ẹ̀ ti ṣùwàtà a ò lè dáwọ́ bò jẹ. ọ̀rọ̀ àwọn èèyàn wa lókè òkun tí wọn kì í lè pàṣẹdọ̀lé wọn mọ́ra. ẹ wá wo ohun ojú Mukaila rí lọ́wọ́ rẹ. dàwí fún ládìlá fi ń sọkún dàwí fún ikọ̀ ló fi ń sọkún dàwí fún oníyàyà ló fi ń sàdọ́ta. ṣé ẹ láwọ ọgbọ̀nọ̀. adínájà sẹ́rẹ́ gbọ́dọ̀ tẹ̀ ẹ́ dáa kan a fi máa ń jọ káàlẹ̀. tó bá wọn fi jẹ. ìjọ kò mọ wèrè wọn tẹ̀ka lọ báyìí ni táàdé lò. chicken náà mo kò fẹ́ ṣe sí wọn. I want to eat shawarma. àwọn kan mi ò wé kankan. tẹ́ ẹ bá mọ̀ jà ẹ mọ̀ sá. tó ń gbà màlá ní ṣìǹdàkọ̀. mọ́ mi kì í ṣàmàlà kára ló fẹ́ jẹ. ìyàwó ẹ̀ nìkan náà ni wàá níwọ̀ ló ń ṣe mí èjì wù mí jẹ́ èso tọrọ fún ẹ sórí bóyá wà ó sì pupa kò rówó para o kò rówó ra cream o bálayé tiẹ̀ ní. ó dá mi lójú mo mọ̀ ni pé ògo owó lọ̀rẹ́ wọ́n ó ṣe. ọ̀rẹ́ mi tọrọ bá ti kàn láwọn mọ́ dì. kán lè mọ̀ pé àjọra wa ni. ara ti ń ru ìbí bí ṣe ń ṣe yìí. ta ó jẹ ayé òní fìbànújẹ́ bàjẹ́ mọ́ wa lọ́wọ́. sinimá fẹnu jáwáyà ní kẹwò kẹ sàbí wìtìwìtì. àwọn àgbà òṣèré tí ọkọ wà ní lẹ́kàn látòjì. láńkó ọmọ bá Dubai. àbínújà òṣì Arẹ́gbẹ́ṣọlá. bàbá onímàgùn. àbáyọ̀mí òkè gbẹ̀mí Mr Mighty. wàyídẹ̀ bàmídúgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. produced by àbáyọ̀mí òkè gbẹ̀mí Mr Mighty. written and directed by SS olóyè TGD. àyà sinimá yìí lórílẹ̀‐èdè Libya àti orílẹ̀‐èdè wa Nàìjíríà. ẹ wo sinimá yìí lórí YouTube Mighty Play TV. ẹ like ẹ subscribe kẹ́dẹ̀ comment. ohun ojú Mukaila nínú sinimá fẹnu jáwáyà yìí. mo fẹ́ dájà lẹ̀ láàrin ìjọba àtológun. I will call my lawyer bí àṣà àwọn ọmọ kan wọ́n ní tílẹ̀ bá ti mọ̀ wọ́n àpèdí làwọn. àwọn amúsìgẹ̀wọ́ rẹ̀ á gbé sí ẹlẹ́nu alásìn ẹbẹ̀. ṣé ìwọ mọ̀ pé àwọn ọlọ́pàá ti ń wá wa káàkiri gbogbo àdúgbò wọ́n ti ń wá wa. kí la ṣe. àwọn bàbúlò ni o wọ́n ti ń wá wa káàkiri o ọmọ tá a ṣe ánsọ̀pù fún tá a gbá lórúkà. ṣé tukú ni. eku. kí ló wá dé. eku wọ́n ti mú lọ ọ̀dọ̀ mọ́là yàrá òrùka lọ́wọ́ ẹ̀ ìyẹn ti káwọ́ rẹ̀ lẹ̀. mọ́là tó ka fún wa. abájọ náà. àìkọ́ni ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bá mi ò dé. yàrá èmi kì í ṣe yàrá. Sẹ́ríkì sọ bọ̀nà Sẹ́ríkì sọ fọkàn wà lẹ̀ o má lọ o adìyà. ẹ jẹ́ agbọ́dọ̀ tóbi. aláwọ̀ àkùbà. ọkọ yín máa padà wá. alhamdulilayi rabbil alamin ẹsẹ̀ yàrá Sẹ́ríkì. tí wọn kọ ajá máa dúró tí wàá kí n tẹ gba nọ́mbà yẹn. ẹyin kan dún kí ni mo ṣe wọn wọn báyìí náà tí wọn ti bẹ pé tí yorùbá gbàyàwó haúsá á kó jèrìjèrì. bọ́lẹ̀ mẹ́ kí bọ́lẹ̀ kò sí tó jọ. jèrìjèrì. máa jogún rẹ̀ dànù. Gambodale bibe lagaji ma iye Gambodale lagaji ma iye lagaji ma. Hey, Sẹ́ríkì. Àṣẹ ìdùmarè. Àṣẹ alálẹ̀ ń gbọ́. Sẹ́ríkì. Àlòtọ́ ànàpànà. Àlò ànàpànà. Àwọn kan pè é láti Kánò. Bùkà. Àfọwọ́. Àwálẹ̀. Kàdí dúró sókè. Àwálẹ̀. Gambodale làkàdí wàdíyà. àṣe bó ṣe ń fẹ́ ṣe ṣòfẹ́ pààrọ̀ orúkọ ìmọ̀ alọ́wọ́ àmọ̀gbà yóò pààrọ̀ rẹ̀ mo rò lóhun wọn. àyíkọ́ni kí la máa ṣe. ẹ ti máa ṣe inú ká dúró jẹ́ wa líbí kán yanjú wa kúrò àbí ká tètè fẹ́tẹ̀fẹ́. irọ́. ajá o ajá
ajá inú ìgbé àjàgbó ẹ̀pà lọ́lọ́ àjàgbó. má bínú jàre pé mo gbé ọ dìde èmi ni mo fẹ́ rí ọ mo rò pé bọ́ọ̀sì wà yìí ìwọ náà ní àwọn nǹkan kékeré kan lọ́wọ́ ẹ̀yin náà gbọ́dọ̀ máa mú ti ìbílẹ̀ mọ́ ńgbà tí etí ìwọ náà di ọ̀sàmọ̀ nǹkan tí ń lọ nínú ìlú wa yìí báyìí mo wá fẹ́ béèrè lọ́wọ́ dákun irú àwọn oògùn wo gangan lọ ní lọ́wọ́ téèyàn lè lọ fi jagun bóyá bíi ayẹta ayẹ ọfà ayẹ àdá ayẹ ẹ̀bọn ayẹ blue àbí ayẹ nọ́dìn sáà eléyìí tó bá sáà níbẹ̀ ìwọ kan sọ fún mi tó bá jẹ́ pé kí n lọ ra fúnra mi ni kí n lọ ra tegbétegbé ní sì gun fúnra mi ó ní kò béèrè number 1. mo lóògùn ó dẹ̀ pọ̀ dáadáa àwọn oògùn tí mo ní bíi paracetamol mo ní bíi imbucap mo ní velvin oògùn oorun nìyẹn bàtẹ bá fẹ́ sùn dáadáa ẹ lè lóyún. ṣé ìjẹ́pọ̀ súnmọ́ Láòdù sọ́ọ̀fà bàbá kan tó wá bí ni sọ́ọ̀fà arizona ní àbọ̀ lárẹ́bù ó dà pọ̀ tí gbọ́jà kan tó débi o àbí kí ni gbogbo ládàáda à ń béèrè oògùn táyé ó lọ fi jagun wọn bá mi sọ̀rọ̀ pé kínní kan torí bá fọyàn ọ ní paracetamol ọ ní fẹsíkì ọ ní imbucap ṣé bukabu ni mo ń bọ̀ sọ ni alóògùn bílẹ̀ oògùn calabash àbí kí ni wọ́n pè traditional medicine ọ̀hún bá mi sọ̀rọ̀ oògùn ṣé mo sọ fún kórìí fọ́ mi ni. ọmọ kẹlẹ ń béèrè ọwọ́ tèmi ìgbà kan nìyẹn mi ò ráyè gbogbo owó ráyè wá ní ìsìn báyìí náà gbogbo ìjọba yìí pé máa kógun káàkiri kí wọ́n lọ máa rùn pa. ọ̀rá yóò sì tó bá ti ní wàá máa lọ lé báyìí báyìí. ó ti kojú ẹ lọ àbí. àní tó bá ti lóògùn wàá máa lọ lé báyìí báyìí. kò lè yọ bíi 1000. ó ní kúre kò lè yọ kankan. kò tó pè é. ayédùn yẹjú ya lọ́wọ́ wà láìta láì n tí mo tiẹ̀ wá rò mí ni pé ṣé gbogbo bá a ti ń jayé tá à ń jayé bí ẹni ń jẹ̀sìn. o ò ní láàka yìí ṣé ìta ń ṣe yìí ṣé à ń ṣe ìranu àbá ń gbádùn à ń jayé orí wa àwa kó aṣẹ́wó sílé à ń gbádùn à ń jayé nìyẹn ìyẹn kì í ṣe pé èèyàn ń ṣe ẹlẹ́yà èèyàn ń gbádùn. ǹjẹ́ tó yìnbọn tán kí la fẹ́ máa ná. ṣé ó lè tán ni. ó mọ̀ wípé àṣekún lówó bí èèyàn bá ṣiṣẹ́ kún owó máa tán. báwa abájọ kan bàbá ṣe sọ pé àṣekún owó. bẹ́ẹ̀ ni ìyẹn máa ṣe sí ni bí èèyàn bá ṣe sí owó á tán. ayékọ́nù ṣé o mọ̀ pé owó téèyàn ò bá ṣiṣẹ́ fún ọmọ ń tán. bàbá tán bá lè díẹ̀ o. a lè díẹ̀. sáà gbà ọmọ táwọn kan kiri kábàdé ó lọ ọmọ máa lé adánù ni. a dáa fún ẹ mo bá rí yàn kí ìwà ń jẹun báyìí òun náà máa ń tẹ̀lé yàn pé ẹ sà. bóyá owó ìwà lọ́wọ́ wa ẹ̀ ká máa fi ta tẹ́tẹ́ ṣé ti yé ká kún wá pọ̀ sí ká wá ti ta àjẹ àtúpọ̀ sí á ti ta àjẹ àtúpọ̀ sí á ti ta àjẹ àtúpọ̀ sí. èso ògbóró àwọn àgbà tó sọ pé tẹ́tẹ́ ọmọ àtẹ́ni tẹ́sọ̀ bá a bá ta tẹ́tẹ́ tí wọ́n bá jẹ wá ń kọ́ kí la fẹ́ ṣe. wọ́n máa lè jẹ wá lóòótọ́ ìyẹn ọmọ ohun tó wá ń wò ká àbàfẹ́ gbà bíi tẹ́tẹ́ bóyá àwọn owó ya ní ẹ̀ ká má la fi fún owó èlé àwọn ìyá ọlọ́jà kéréje ká máa yá wọn lówó ká máa fi bèèlè wọ́n máa pọ̀ sí mi. àmọ̀ràn rẹ dà àmọ́ kò ṣe é tẹ̀lé táwọn ìyá ọlọ́jà bá sálọ tí wọ́n bá wá jà ìjọ márùn gbogbo abẹ́ gbogbo gbà. wọ́n lè gbowó wa sálọ ni. ó lè làwọn èèyàn wọ́n lè sálọ o. wọ́n lè gbowó wa sálọ. wọ́n lè sálọ dáadáa. ká máa ṣe yẹn a jẹ́ pé kákó máa wò pé a fẹ́ fowó ṣe bísínẹ́sì rẹ̀ hàn kákó wọ́ọ̀nù ọ̀yà máa bá rówó tààràtà ká má fi tọ́wọ́ bá ṣe bí ká má fi hàn ṣe fàájì ó mọ mọ́rùkọ́ alẹ́ ṣiṣá sórí bí à ń lọ títí lánàá ó ṣàkíyèsí pé nǹkan kan ṣẹlẹ̀ kí mo dúró kó pé kí mo ṣe lẹ́yìn ṣé mo fẹ́ yọ owó sẹ́yìn mo pé ṣé mi ń jalè ó mọ mú ìṣọ́. mo rí ọmọkùnrin kan ìjọ wọṣọ wèrè báyìí kó wọṣọ wèrè gbogbo jíǹsì rẹ̀ ti bẹ́ báyìí ó lọ di máṣíìnì kan yan ọmọ sẹ́gbẹ̀ẹ́ títí báyìí ó máa ń di káàdì dání bó ṣe máa ń di káàdì yẹn ó kàn kì bọ́nú kí ni ìtọ́nà sójú bí fọ́kànlá báyìí pa mo tẹ̀sí kó tó jẹ́ wúyẹ́wúyẹ́ pa kí ni ẹ̀dẹ̀ ti pa owó wọn gbẹ́ wẹ̀rẹ̀ tí ọ̀dẹ̀ kó wúyẹ́ sábà ìṣògùn ó síbẹ̀ bí ibẹ̀ náà èèyàn ti ń gbowó ń gbowó lóyún ok ó ti yé mi bóyá ká ní ẹ̀kọ́ la ṣe id card ká wá fọṣẹ́ ká là kí id card wá bọ̀ ká ṣẹ́nu wúyẹ́wúyẹ́ ká fọṣẹ́ sí wọn kí bá fọṣẹ́ bá ṣe tó wọn sì máa pọ̀ owó tó. ó ní dáàmú sórí tí mo fi gbà pé n tó sọ tọrọ ni ó yà mí lẹ́nu kéèyàn mú kí ọ kìbọnú páànù kọ́dẹ̀ tẹ̀ wúyẹ́wúyẹ́ fi kúrú kọ́dẹ̀ kọ́wọ́
àfọ̀ṣẹ́ ni torí pé mo lọ ọ̀pọ̀lọpọ̀ àfọ̀ṣẹ́ ni. ojú kò kú ní tiẹ̀. àyíkọ́ni gbogbo wa jẹ́ pé tàfọ̀ṣẹ́ ìyẹn ló kéré jù. ní wọ́nranwọ̀nran àbáláfọ̀ṣẹ́ wọ́n lé wa kúrò nílùú àdárájò. kò yẹ ni àìfọ̀rọ̀jómi tó rọrọ̀ ni tó bá yẹ pé àfọ̀rọ̀jómi tó rọrọ̀ wàá mọ̀ wípé àfọ̀ṣẹ́ ló kéré jù tí n bá kúrọ́ fún ẹ kí n kú ṣé kò ń kò kú sórí àbúrò bàbá mi nígbà mi lábúlé ó lo àfọ̀ṣẹ́ kan lójú mi. gbọ́dọ̀ yìí ó jẹ́ bí ẹlẹ́nì bí mi gbogbo ìta òwì fọgbọ́n gbogbo ìta òwì fún wọ́gbà àgbà ìlú kan kì í kọ́ wọn owó òrìṣà kì í kọ́ wọn obì igi kígi báyìí kì í kọ́ wọn ṣàgẹ́rẹ́ ọ̀sán yìí kì í kọ́ wọn atare takẹ́sẹ́ ní í ṣe láwùjọ òwú ó yá gbẹ̀bẹ̀. àwọn ọmọkà ni ó pa ọ onídàá fún ọ láyé ìwọ ló jẹ́ gẹ́gẹ́ bí eléyìí ní mi. bẹ́ẹ̀ni kí ló ṣe mo fẹ́ wá gbogbo ẹgbẹ́ fẹ́ dà sódò tí ó fi gbẹnu. ó ti gbẹ. ọ̀nà àbáyọ ti wà ó mọ̀ máa kàn báyìí ó mọ̀ wọ́n kàn á máa lọ abúlé yín ká bàbá bàbá nulẹ̀ àtọ̀ wọn jáde alẹ́pọ̀ mọ́dá kún sàlẹ̀ àwa gòkè lọ àwa ṣe kíni àbẹ̀sì túlé àbá má fọṣẹ àbá gbé àbá má bòǹgbòrò àdolówó àti dolówó. ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mi. àfi owó bàlú jẹ Ọlọ́run ó dé tí o ní orí owó láyé yìí ó máa lówó ní o èmi ni àwòrán èmi ni. ajá inú ìgbé ajangu ìpalọ́lọ́ ajangu ìpalọ́lọ́ ajangu. ọlọ́fojú di ni gbogbo kí ló yẹ kó ti ṣe kó tó ní bọ́ọ̀lù lè kó ó yẹ kó ti gbé odidi ìjàpá báyìí kọ́ gbé mi. báyìí ẹ̀rù mi ń gbà mí ẹsẹ̀ tó yàn bá gbé odidi ìjàpá tó gbé mi ṣé kò ní mọ̀ ọ̀dà nínú. ọmọ ọdún ìwé ọkùnrin bàbá ẹ̀ tó máa ń jẹ́ ti ṣe é ìwọ lọ sọ̀rọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó ń rí sáà lóògùn bí àrọ̀ ni ẹlòmíì gbé odidi ajá báyìí ó gbẹ̀mí ajá bẹ́ẹ̀ ni ajá gbó ajá jìdí wọlé akọ ajá abẹ ní gbogbo èsì abẹrù kìlọ̀kìlọ̀ ajá jíjí wọ̀ lù àrùnmọ́lójú kankan ajé kágboro àrìn kágboro ojú kùtùkùtù fomi borí kọjú ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ àfọ̀ṣẹ́ tó ń wò yìí ó kéré lójú ó dàgbà sí kùn. bẹ́ẹ̀ni báyìí bẹ́ẹ̀ni ọmọ o bẹ́ẹ̀ni bàbá ọmọ dáadáa tí n bá lu àfọ̀ṣẹ́ ìfẹ́ tá a bá ní kò ní ìdílé báyìí kó wó yóò wó tá a bá ní kéèyàn wọlé láàyè yóò sì wọlé èmi ẹ fi rúkẹ́ báyìí kìdí sí ẹ̀ gbọ́ nínú rẹ̀ rí sọwọ́ àfọ̀ṣẹ́ lọ́wọ́ yìí tó bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tá a bá ti lò ó tá a fi sẹ́nu báyìí agbo òjò ni tá a bá lò ó láago mẹ́jọ ó tún dàgó mẹ́jọ alẹ́ kó tó parí iṣẹ́ gbogbo tó bá ti fi kẹnu tó bẹ̀rẹ̀ sí lò ó ní gbólóhùn ìta ìfọgbọlọgbọ gbọ ìta ìfọgbọlọgbọ gbọ ìta ìfọgbọlọgbọ àgbà ìta ìfọgbọlọgbọ àgbà ìlú kan kì í kọ́ wọn owó ìlú kan kì í kọ́ wọn owó ọ̀sà kan kì í kọ́ wọn obì òòṣà kan kì í kọ́ wọn obì igi kíkí báyìí kì í kọ́ wọn ṣàgéré igi kì í kọ́ wọn ṣàgéré ọ̀sà yìí kì í kọ́ wọn atare ọ̀sà yìí kì í kọ́ wọn asáré. kàkẹ́sẹ́ báyìí ní í ṣe láwùjọ òwú ó ti di ṣíṣe nù ìtọ́ba ti wí yóò máa di ṣíṣe ní. bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ kó o máa pa ọkọ̀ yìí káwọn èèyàn máa gbọ́ ẹnìyẹn ò ní mọ̀ ara dàbí pé ń gbọ́ rédíò ni yóò bá aláàmú ni tọ́ba ní kó yí padà kó wọgbó lọ ó wọgbó lù ṣùgbọ́n ó ní ètùtù kí ni ètùtù rẹ̀ ọ̀ṣẹ̀ sọkùnrin bí àgbòjọ́ ni pé tọ́ba lọ lẹ́kàgó mẹ́jọ kó dàgó mẹ́jọ alẹ́ tọ́ba wa fẹ́ kó ṣiṣẹ́ mọ́ lára tọ́ba ti nílò tán ẹ̀rọ ẹ̀rí epo lẹ̀rọ ẹ̀. Saji. Wow! Yìí, ìmọ̀ géèmù yìí o, mo fẹ́ ta ọ̀lọ́ back bọ̀bọ̀ 48B. Jẹ́ má bẹ̀rù jẹ sáré bẹ́ẹ̀ kàn báàmù. Ó kàn ní ìpìlẹ̀ ó kàn gbé àti ẹ̀ṣà. Bọ̀bọ̀ owó ẹ̀ bá o. Chai,
Saji. Epa. Ó ga o. Ọ̀gbẹ́ni 40,000. Wà bí happy ilé ní báyìí. Chai! Ọ̀rẹ́ wà Saji àmà ṣe bẹ́ẹ̀ ní támínà náà ní nǹkan kan ọmọ ayé. Ọmọ ẹ̀jẹ̀ ní àánú. Orí ẹ̀rọ àgbẹ̀ o. Odidi kan. Ọjẹ́ tó pẹ̀rọ tó ṣètùtù kó tún lè rí mi ìpàdé ẹ̀ ni wàá tún rí mi ìjẹsẹ̀ wà. Orí ẹ̀rọ lẹ́yìn bàbá. Saji! Ọ̀wọ́ ìṣòro máa wọlé fi géèmù yẹn o. Ìyá Saji, ìyá nobody. Kọ́lá rẹ̀ pọ̀ nínú owó yìí o. Mara púpọ̀ tó sanwó lé. Ọ̀gbọ́n tí ẹnìkan ló ń rò nínú owó yìí. Ó yẹ kó ro tiwa náà nà. Àrúgbó àwa ṣeré. Ó ti dàbí àbí. Last week tí mo jẹ owó ń bí tí mo jẹ 24k tí wọ́n lọ gba 4k orí ẹ̀ mo mọ gbogbo èèyàn tí mo fi fún. 10k gan ló bá mi délé ni wọ́n á yàn yàn lónìí o. Jẹ́ bá wo mo fẹ́ play game yìí 10 minutes ló pe game yẹn single 369. Ọlọ́run kí wá ti mọ̀ kémi náà ti wá kàṣẹ́ bẹ́ẹ̀ mú hand system. Ìrọ̀lẹ́ iná ṣú ọ̀ sẹ́lọ̀ bá jẹ àjọ ń sá náà ní àgbà ò lábẹ́ ṣe báyìí. Oya. Ìbàjẹ́. Salamu alaikum. Assalamu alaikum. Afa, assalamu alaikum. Àti pupa. Assalamu alaikum. Dada, àti àwa dada. Assalamu alaikum. Kama kade agako. Asiri abo dada. Kama kade agako. Obi ke pariwo láti ní lọ́dọ̀ náà le gogo. Bọ̀dá òní irungba. Ẹ mẹ́sẹ̀ tó fún wa. Ẹ fún wa lówó dáadáa. Ibùgọ̀ ètò wà lọ́rin tẹ bá kópa máa gbẹ́nu sí. Kẹ́yẹ ẹ lè rí bí. Okay, all right, ọjà ìdè jẹ̀tọ̀ ìfọgbọ́lọ́gbọ́gbọ́ fàgbọ́gbà ló kàgbà bàtà onírúgbò ẹni tí kẹ fún wa lówó bọ̀dá olórí dúdú. Ẹwẹ́ kò sọ́wọ́ kò sí, má máa ṣe wé. Kọ́kọ́ bí kò wodò ẹ lọ́wọ́ fún wa bọ̀dá nínú gbọ́ kábọ̀ pàdé àgbákò ẹ wá jẹ kú fún ọ dáadáa kí dáadáa ti dáadáa àwọn ìgbógbó lọ́gbọ́gbọ́ oyè mẹ́nà wọ̀ fún wa àwọn ìgbógbó ló gbà abẹ́rẹ́ kí kò wá so oyè ẹ̀mẹ́ sáwó àwọn ẹgbẹ́kọ̀ àfìrí àbò dáadáa lọ́gbọ́ pàdé àgbákò àfìrí àbò dáadáa lọ́gbọ́ ìyàwó kọ́tà. Bàbá wèrè làwọn eléyìí. Àìwá. Aláyọ̀dé. Ọ̀gbẹ́ni wá kí ló ṣe bá a balẹ̀. Láì fàyà ni ọ̀gbẹ́ni wọn ń dìímú pé ara ó ti yí ẹ. Agbọ́wọ́ ni o. Ẹ̀kọ́ tó wù mí ni mo ṣe. Agbọ́wọ́ Mo lówó ni mi o mo jalè jẹ. Ó ti yí ẹ. Ọ̀gbẹ́ni èmi. Ó yá èmi gan wa gbé. Jọ ẹ ṣàánú mi torí Ọlọ́run. Ebi ò ní pa yín. Ebi ọ̀sán ebi àárọ̀ ò ní pa yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́ Ìyálájé. Ẹ máa tà àtàjèrè ọjà o. Ìyálájé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ ṣàánú mi. Ẹ ní dààmú. Ìdààmú ò ní jẹ́ sí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Mo bẹ̀ yín ni ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ ní dààmú. Ebi ẹdí ò ní pa yín. Ẹ ní tọrọ jẹ. Ẹ ní tọrọ jẹ. Ẹ ní tọrọ jẹ jọ. Ṣé ẹ̀yà wèrè ṣá? Láàárọ̀ kùtùkùtù tí mo ṣe ń pàtẹ síta tí mi ò tí gbọ́ kí ni mo fẹ́ rà. Ẹ kó ṣì ní kẹ́kọ̀ọ́ pé kó ṣì síwájú. Mi ni aburú láàárọ̀ kùtùkùtù fi ṣẹkú ṣẹṣẹ mi lọ́wọ́. Irú àwọn èèyàn aburú wo leléyìí láàárọ̀ kùtùkùtù. Lẹ́sẹ̀ òṣì lẹ́sẹ̀ ra ni. Salamu alaikum ajiya. Assalamu alaikum. Assalamu alaikum. Kaifa duka ta dada ne. Ajiya mu awa dada ne. Assalamu alaikum. Aja yafu.
Assalamu alaikum. Kama ka ade agbako. Aja ama ya dada. Asala ka ita ka wa hunna. Kama ka ade agbako. Allah zai ka bu yafu. Èyí ta wí fún agba. So na gbagba. Ta wí fún agba lọ gbagba. Abẹ́rẹ́ kì kó wá so. Kọ̀kọ̀ kì kó wodò. Ẹ fún wa lówó. Ẹ fún wa lówó sẹ́. Yóò ní mí nura sí. Allah yafu yafu. Allah yafu wata Allah. Wala itala ikarama. Assalamu alaikum. Kama ka da adako. Ade amowa. Ojú kò ní tí ẹni dààmú ẹni ṣẹ̀sìn ẹni ṣẹlẹ́yà inú mi dùn. Ṣé ẹni tọ́lọ́ máa báyàn wáṣẹ́ gẹ́gẹ́ bí àtàmọ̀ṣẹ́ ṣe ó tún bá àwọn wáṣẹ́ Ọlọ́run tó wá fi irinṣẹ́ lé. Àwọn irinṣẹ́ wa rí ìwọ ọmọ yìí wà ní. Ẹni yọ sọnù ẹni rọ́ọ̀sì àmì o ẹni dógùn àmì o. Ìròyìn tí mo ní kò yẹ ìdérèlé fún un pé ní ọ̀rẹ́ mi aṣogun Kánò fún ló lè débi nígbà gbogbo àwọn sáfẹ́ ojú ohun rẹ kò wà ní ha. Àmín. Ó ti gbìyànjú àdérèlé ó try. Ohun rẹ kò ní ha. Àmín. Iṣẹ́ wa yìí a máa ṣe débi rẹ. Àmín o. Ẹyọ mọ̀ yìí. Kàṣà wọn á ní. Safara. Owó ìlú ayé kan dú. Wọ́n nígbà ṣàbẹ̀wò sára. Ayé kan dú. Kí ló ṣẹlẹ̀ 10,000 nílé náà? Ìgbà pé náà jọmọlúwàbí ni. Ẹ lápá tó máa fáwọn 10,000. Wòmí, ṣé orí gbogbo tá a bá pátá lé ní 59,000 àti 59,000 ti bá yí. Ó kó 50,000. Àwa mú ọkùnrin 15, ẹ̀yin obìnrin 10. Ẹ wo èmi ní advice kan ẹ máa ka owó yìí ẹ máa ka aṣojú wa o ká máa ka lẹ́yìn wa. Ẹbí yẹ pé ọkùnrin tó ẹ má bínú ẹ ṣe fàájì. O lè máa lọ bẹ́ẹ̀ ṣá o. Ń máa ṣe ni pé ètèdè lọ́la o Àrígbájú láti máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀la. Àrígbájú ṣé ibi ilé ìpín náà láti máa pàdé. Ilé ìparígbájú ni kẹ́ ti pàdé wa. Èyí ojú kò ní tí ẹ ti jí ọ ẹ má lọ sún para ọ ẹ má sún tọkùn rẹ. Tuwala àfẹ́ bó sí tàn. Ẹ ṣe fàájì kà ṣe fàájì lọ. Báwo ni bàbá mi? Ẹni tí mo sọ fún yín pé Tóní fẹ́ kọ́ṣẹ́ fáwọn nìyún. Bẹ́ẹ̀ ni bàbá mi. Ẹ wà ò dádúró látòrí ọkàn tó dórí ẹ̀sán wọ́n dòyì kẹ́ wà báyìí o lè wá lásán báwọn bó bá mú ìyá rẹ wá sí ìyá rẹ ńkọ́. Mami wà. Bàbá rẹ ńkọ́. Dádì mi ti kú tiwọn. Bó bá lè mẹ́ni tó ṣáájú rẹ wá ó mọ ẹni tó tẹ̀lé ó mú wá láti wá dúró fún ọ bàbá rẹ èèyàn tó jọ báwọn ó ṣòro láti gbà yàn sọ́dọ̀ láti kọ́ṣẹ́ fà. Ṣé mo lè mú bóyá bíi àǹtí mi wá. ìyẹn ò dáa tó bá jẹ́ gbọ́n rẹ obìnrin ò dáa báwọn. No problem, sir. Ẹ ṣé bàbá mi. Ẹ ṣé bàbá mi. Ẹ ṣé sà. Bomi, má jọ ṣé orí iṣẹ́ tí mo fẹ́ ràn ẹ́ má pẹ́ rárá o tó gbọ́ bá mi lọ sọ́dọ̀ mọ́mì Dóyin. Ok, mọ́mì Dóyin. Mo ti pè lórí fóònù rẹ̀ bí mo dẹ̀ ti ṣàlàyé fún un ìjọba bá mi sọ fún pé kírètì trọ́bì kan ni mo fẹ́ àmọ́ kó fún lówó yẹn tá a bá ti wá tà Ọlọ́run á já gbọ̀mọ́ rẹ̀ máa wá balance owó mi tó kù àfún ara mi má pẹ́ o Bùnmi má pẹ́ jọ o ṣọmọ kan kọ́sítọ́mà nípẹ́ máa dé bọ́. Mo ti gbọ́ ní nípẹ́ mà. Má pẹ́ o jọ o má pẹ́ o Ọlọ́run bẹ̀ o má pẹ́ o Bùnmi má pẹ́ jọ torí Ọlọ́run kíákíá ni o Ọlọ́run tẹ̀ jẹ́ ká gbọ̀n mọ́ rẹ̀ Ọlọ́run jẹ́ kọjá. Sàlámù alékùn ìyá orí ibu rẹ̀. Ẹ máa ta dáadáa ni. Sàlámù alékùn. Ìyá orí ibu rẹ̀. Ajé Ajá ẹ máa ta dáadáa ni. Àdúrà a máa gbà dáadáa ni. Àwọn kọ́sọ́mà àmùtí aṣọ owó rẹpẹtẹ á wá sí àyín. Láìpẹ́ wọlé àwùlà wọlé àkúwátà. Ẹ fún wa ní owó ká fi jẹun. Alábà Musa.
ṣé ń jẹ́ pọ̀ lẹ́nu kò sí tẹ́jú. Musa Allah. Alaba Musa. Assalamu alaikum. Kama akade agako. Asiri abo dada. Ìyá òní iguda. Ẹ̀fún wa ní trọ́fì tútù. Èyí tó tútù dada. Kárí òun fi gẹ̀rù gbẹ́. Alẹ́ yamuyamu kan wà lẹ́yìn. Ìyá òní iguda. Kama akade agako. Asiri abo. Asiri abo. Sama dada awa. Kama kade agako. Asiri abo. Báàbí ọkọ tèmi rè lè yí ọkọ tèmi. Bẹ́ẹ̀ni ọkọ yìí. Ajé a máa wá dáadáa ni. Àṣírí a máa bò. Àwa mẹ́rin ó kù mẹ́ta. Ìyá òye tèrètèrè. Èyí tó tutù dáadáa. Kama kade agako. Ẹ ṣe wo. Ẹ máa tà dáadáa. Ajá máa wá ẹ máa tà dáadáa. Àṣírí a máa bò dáadáa ni. Àwa a máa tà. Àwọn tí a muti. Amuti ayọ́rẹ́ kété jalè. A wá sí ibi. Àmì o. Àṣẹ bẹ́ẹ̀. Rabbana talamna abusana. وإلا متقف إلى وترعبنا لا نكونن من العاسرين السلام عليكم ìyẹlẹ jalọ ń bẹ ó dà pé panla dídín ni o panla ni ẹ ká lọ ṣe bísínẹsì ń bẹ ọkàn fún ẹlẹ́ja káfíńsẹ gbúre wa. mo ti dé ẹlẹ́ja ẹnẹ ti dé ẹwà rẹ ìjà kẹmú gàrí ọ̀sán. orí ẹbí o káfíńsẹ gbúre. ṣe má rẹ ìjà. ìyẹlẹ́jà àdìdì àṣírí ààbò kámá kàdé àgbàkọ ọjà àtọ àdáadá èyí tàwí gbọgbọ ọlọgbọ òun lọgbọ máa ń gbọ èyí tàwí gbọgbọ ọlọgbọ ń gbà ọlọgbẹ kété bá ti balẹ̀ sọ òun nílẹ̀ ń gbọ́ àwọn wà lẹ́jà àdìdì kábí ṣe wúre ẹ̀jà pẹ̀lú kíkà. Kama kade agako. Asiri yabo odada. Abẹ́rẹ́ kíkà ń wáṣà. Kọ̀ọ̀kan kíkà ń wòdò. Ẹ̀fún wa ní pàlọ́ dídí. Kábí ṣe gbúre wa. Èyí ta kò sí lulẹ̀. Ìyẹlẹ́jọ́ dídí. Kama kade agako. Asiri yabo. Ilé kan kéré. Kóòtù wa tóbi. Kó tó wá ṣe bẹ̀. Ẹ bá wa kó lé méjì. Àṣírí àmàbò. Ẹsẹ̀ yẹ ẹlẹ́jà. Allah barika yafu. Wallahi barika. Wallahi barika. Èyí ká wí fọgbọ́ lọ gbogbo. Èyí ká wí fọgbọ́ lọ gbogbo. Abẹ́rẹ́ kíkọ́ wúwo. Kókó kíkọ́ wúwo. Ọ̀rọ̀ kékeré bàbá lè so. Tóun ní lèmi àgbo. Wallahi àdúrà àmà gbẹ̀dẹ̀dẹ̀. Allah barika yafu dáadáa ni. Àwọn ẹja pa púpọ̀. Owó púpọ̀. Bisimilayi rahmani rahim. Alewuru sábà wá ti wọlé ẹja. Mọ̀sálẹ̀ nùrí kàmísí bá omi. Assalamu alaikum. Kama kade agako. Yala ata arodo. Asiri amabo. Ẹ̀fún wa láta arodo. Pẹ̀lú tomato. Tó pupa dáadáa. Ẹ̀fún wa láta arodo. Pẹ̀lú tomato. Tó pupa dáadáa. Kama kade agako. Ọkùnrin alẹ́ ewédú. Kò wúlò. Jẹ́kọ̀ fún wa ní gbúre. Ó dà nínú ẹja dúdú. Jẹ́kọ̀ fún wa ní tòmátò. Ojú ọbẹ̀ àkùpà. Àkùpà rẹ̀sù. Ṣé wọ́n ní kọ̀rí? A lè ta sánsán. Ẹ̀fún wa ní kọ̀rí. Abẹ́rẹ́ kíkọ́ wọn sọ. Lọ́sọ̀ kíkọ́ wọn odò. Ẹ̀fún wa lẹ́pọ̀
pupa pẹ̀lú tí ń tó mọ́tò pẹ̀lú tí ń tó mọ́tò ojú omi arẹwà dáadáa ọ̀rọ̀ kékeré bàbá lẹ̀ sọ tóun ní ilẹ̀ máa ń gbọ́ ẹ fún wa lẹ́kọ̀ọ́ àṣírí amọ̀bò ìyá lálùbọ̀sà àìsàn nǹkan ọlẹ́gùsì kóró tàbí jíjà nǹkan àṣírí amọ̀bò àti amọ̀bò yọ̀fùyọ̀fù lágbára ọlẹ́kùnrin àdúrà àmàgbà àwọn kọ́sítọ́mù àmàwá dáadáa àṣírí kò ní tú àdúrà tí àmàgbà ọlá bisimilayi àmàlùyọ̀lẹ̀ bàdí wíṣàmà wà ti wà láìdá wọ́n yìí dákàrà àmúra bàyí nàmọ́ yakun ìlàhùnkún fàyàkùn ká àwòlà àkúwàtà àṣíyàwó dáadáa. tẹ̀ wá sú wa pọ́n orílẹ̀-èdè wa ìsá tẹ̀ wá sú wa ẹ̀yà máa dúpẹ́. ẹ fún wa ní owó kí a fi jẹun. ẹ máa fún yín lówó owó ọ̀hún náà ta kú fẹ́ fún yàrá táwọn fún yín lówó àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún yín ló ti kọ́lé àwọn agbọ́n táwọn fún yín lówó àti ìra rẹ̀ tẹ̀lé wípé a máa kọ́lé. olóhùn akọ fún ẹ̀yin. ẹ ṣáà gbà a máa ṣe yín láàánú ta ló máa gbà ní. àṣírí ààbò dáadáa ni ìyàwó àlùbáríkà fọlọfọlá ọmọ fọlọfọlá àlùbáríkà méjì àlùwà àlùbáríkà dáadáa. Assalamu alaikum ọmọ àgbàdé àdàkọ. ina kwana? Na gajiya. Ya kasuwa? Alhamdulillah. Me sunanki? Alhamdulillah. Me sunanka? Alhamdulillah rabbil alamin. Dede na kati? Alhamdulillah da kati. Kí ló tó wù wá báyìí. Kọ̀rẹ́ ìlú Hausa làwọn eléyìí. Ṣé o mọ̀ wípé Haúsá méjì ló máa ń wà ní? Ṣọ́ra àwọn Haúsá tí wọ́n ń wo yìí àwọn Haúsá máa lè làwọn eléyìí. Wọ́n láì máàlì gángan ni ìmáàlì ẹ̀. Àwọn aláwùsá Mali dáríláìlá Musa Mali. Kama ako ade agako Hausa Mali àṣírí yabo kama ako ade agako Allah yafu wallahi Allah. Ṣé o mọ̀ wípé Haúsá méjì ló wà ní Haúsá Mali làwọn eléyìí? Orí bí ẹni. mo rọ́wọ́ yín wọ́n sì ti sọ fún un ládùúgbò ìwọ ló lọ nẹran lóòka tí ahọ́n rẹ̀ yọ àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀wọ́ kọ́ lọ́rẹ́ rẹ̀ kì í ṣe pé ìjọ mọ̀ ń parẹ́ ní wò mí dáadáa ṣé n tí wọ́n fẹ́ máa bá wo tiẹ̀ sẹ́nu ọ̀rẹ́ yín dáa tó o mọ̀ pé wọ́n mú wọ wá kọ́fà nìyí ni àbí bẹ́ẹ̀ kọ́ o ti ń dá sóòka tó o fi ń lọ nẹran táwọn ẹran ń yọ àbí bẹ́ẹ̀ kọ́ máa ṣe jọ máa dì í sínú apẹ̀rẹ̀ ó fẹ́ kún ọgbọ́n báwọn gbogbo tí wọ́n bá kó wálé ọ lórí ìwọ lọ́rọ̀ gbèsè ẹ̀san mi mo wí bẹ́ẹ̀ fún ọ. òkà náà sì rèé tó o bá ṣe tán bí tó o wà ń tó o bá pẹ́ kó o tó wá mú òkà náà lé lọ́wọ́ tí ẹ ọ́ ta ó fi hàn ó gbóòórùn ara rẹ. oníbàárà. Ajiya, salamu alaikum. Mo fẹ́ ṣe ìtọrẹ àánú ni. Ìtọrẹ àánú àdúrà àgbà. ṣé akọ adìyẹ ni. Wàláì àkúkọ ayé ni eléyìí. Ayé ni wàláì ayé ni. Àkúkọ. Ẹgbà. Àdúrà ti àgbà. Ọkọ̀ ní ìṣọ́kù. Ọkọ̀ ní kúkú. Gbogbo tí ọ̀fẹ́ á ṣe fún ẹ. Ìdílé lára máa ní ilẹ̀ yìí bí. Aláwọ̀ àti àwọn ìtàn náà bí wáyé ká. Àwọn ìtàn náà bí ìjà wọn ti ká. Dáwọ́ náà kàn máa fi sánà. Máa jí bá náà kàn máa fi sánà. Dáwọ́ náà rà pátá. Àwọn náà yóò ṣe dáadáa ni. Àdúrà àgbà. Àdúrà àgbà wà láì. Ẹ ṣé o. A máa dín ni a máa fi mú gáì dídín jẹ ni a máa dín jẹ. Àṣàdá
Assalamu alaikum. Bàbá onímọ̀tò. Àti àmàbò dáadáa. Kàmá pàdé àgbàkò. Wàlábàrí kẹyàfù yàfù. Èkú wà lówó. Bàbá onímọ̀tò. Èkú wà lówó. Kàmá pàdé àgbàkò. Ọtí fún wa lówó. Ọtí fún wa lówó. Bàbá onímọ̀tò. Ẹ má dájà sílẹ̀. Abẹ́rẹ́ kan kì í kó wá sọ. Tó kọ́ kì í kó wòdò. Ẹ̀fún wa ní mẹ́ta sí. Kó má díjà sílẹ̀. Babi Allah. Àṣírí ààbò. Babi Allah. Ká lè mú ní kẹ̀kẹ́. Babi Allah. Àṣírí ààbò dáadáa. Babi Allah. Láìpẹ́ ní yàfù. Babi Allah. Àlùbárí kẹtọ́ pọ̀ dáadáa. Babi Allah. Assalamu alaikum. Èyí tá a wí fọ́gbà lọ́gọ́gbọ́. Wàláyé dábòrò bàbá kẹtì. Dábòrò ni. Wàláyé dábòrò ni. Jagunle pálí ni wọ́n o. Ṣé ẹ rí àwọn tẹ̀ ń wọ yìí? Ìsọ̀ onímọ́tò mo ní ká máa wá kiri. Nínú ká débẹ̀ kó fún anímọ́tò mẹ́rin. Àmísọ̀ pàdé ìsọ̀ onímọ́tò mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Débi lélẹ̀ kílẹ̀ iṣu, a máa ní mọ́tò kọ̀ọ̀kan. Ìwọ kan, èmi kan, òun kan, òun ní kan. Mọ́tò. Tẹ̀sí mo bẹ́ẹ̀ ká lọ sí CBN tó lówó pọ̀ bẹ́ẹ̀ ìdáná ká lọ kówó bẹ́ẹ̀. Orí ẹ pé. Ọ̀rọ̀ tó kìí bàbá lè sọ báyìí. Ó rẹ̀ lè máa gbọ́. Gbogbo ń tá a bá sọ fún mi. Àtá. Ohun yẹn nìyẹn o. Ohun yẹn nìyẹn o. Ohun yẹn nìyẹn. Ó dẹ̀ ṣe. Àwọn yẹn ni mo máa lálàá kan tó dẹ́rù bà mí gidi gan ni bí mo ṣe ń lọ bí mo ṣe lálàá yẹn lélẹ̀ pé bí mo ṣe ń lọ ni mọ́tò yá tó dẹ̀ pa olódì mi lẹ́sẹ̀kẹsẹ̀. Ó tó àwọn ìgbárùmọ̀lẹ̀ ti fi wọ̀n mí. Nítorí rẹ̀ mo ṣe ránṣẹ́ sí ọ tí mo ní kó fojú kàn mí ní wàrà sísà àwọ̀ mi wò bá a bá múra bó ti máa rí nù. Àwọn èmi ẹjọ́ ẹ má jẹ́ kí n kú ẹ má jẹ́ kí n kú ṣé kò lè tutù ni mi ò tí ì ṣetán kú. Kò tiẹ̀ ní kú ọmọ awo ni wọ́n àmọ́ bá ti ṣe ni ayẹ̀kú ọ̀yẹ̀kú bọ́ yẹ̀kú bá di méjì á di ọ̀yẹ̀là ọ̀yẹ̀là bá bá omi ríran ikú ti yẹ̀ lórí rẹ̀ ọ̀pẹ àmọ́ wò mí wo aláwọn lé gan ààrẹ ni ó bá ti ń tọ́ jẹ ààrẹ ni ó wọ́ ààrẹ sórí ẹnìkan ni ó á ṣètùtù bàbá ilé ṣètùtù inú ẹ̀dín náà lá parí iṣẹ́ wọn sí ó wàá lọ gbé fún oníbàárà. ó bá ti fún oníbàárà ó wàá máa ṣọ́ ọ dúró ti bí ọgbọ̀n ìṣẹ́jú ojú bá ṣẹlẹ̀. Àwòyẹmí lè bá bọ̀rọ̀ jẹ́ nígbà tí n bá gbé ẹdìyẹ fún yàn tí mo dẹ̀ dúró tó dẹ̀ kú lójú mi ṣáwọn èèyàn sọ pé mi ni mo pa. tó bí ò bá kú ó tètè máa bọ̀ ká tètè ṣe mí ẹ̀ nítorí pé ó léwu púpọ̀. Ẹ wo ṣé tí bá ṣàtúnṣe gbogbo ẹ̀ ikú ti yẹ lórí tèmi èmi ò kú mọ́. yóò yẹ lórí ẹ̀ ọ̀yẹ̀kú ti yẹ kú lórí rẹ̀. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ṣẹ́rí ibi tó lọ yẹn láàrin ìṣẹ́jú márùn-ún nìyí ìwé tó tiẹ̀ wẹ́rẹ́ sátútù wẹ́rẹ́ sátútù. Ajá o ajá ajá o ajá ajá inú ìwé àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò ajá o ajá ajá o ajá ajá o ajá ajá inú ìwé àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀fà lọ́lọ́ àjàngbò ajá o ajá
ajá o ajá ajá o ajá ajá inú ìwé àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò ajá o ajá ajá o ajá ajá o ajá ajá inú ìwé àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò ajá o ajá ajá o ajá ajá o ajá ajá inú ìwé àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀pà lọ́lọ́ ajá o ajá ajá o ajá ajá o ajá ajá inú ìwé àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò ajá o ajá ajá o ajá ajá o ajá ajá inú ìwé àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò ajá o ajá ajá o ajá ajá o ajá ajá inú ìwé àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀pà lọ́lọ́ àjàngbò àjàngbò ẹ̀pà lọ́lọ́.